ikú pa abiri abiri ti kú. A ò rí barista Aderemi mọ́. Gbogbo Ido Oshun ẹ kú lédè. Bíná bá kú wá fèrú bojú, ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ ẹ̀ rọ́pò. Ọba Adédàpọ̀ ló fàyè lẹ̀ lọ, ó má ṣe. Níjọ́ tí mo gbọ́ pàdé rẹ̀ mi rọrùn o, kùrukùru máa yé mọ́rùn. Níjọ́ tí mo gbọ́ pàdé rẹ̀ mi rọrùn o, kùrukùru máa yé mọ́rùn. Eku ń sọ f'eku, ẹja ń sọ f'ẹja. Eku ń sọ f'eku, ẹyẹ ń sọ f'ẹyẹ, ènìyàn sọ f'ènìyàn wípé Adéremi kú. Ọba òkú o, Aderemi wàjà ni. Gbogbo Ido ẹ kú ìlédè ọba wa. Barista lọ́yà ọba wa. Ọba Ṣàpó yòrò wọn. Ọkọ olórí Fẹ̀yìntọ́lá, ọkọ olórí Misura, ọkọ Adébọ́lá, ọkọ Sènàbù. Bàbá Adédàmọ́lá ó ṣe bẹ́ẹ̀ ó rọrùn o. Báwo bá kú àwọn àsìkò àwo. Gbògbèrè bá kú gbògbèrè àsìkò gbèrè. Níjọ́ Aderemi kú o. Àgbàrá omi dòdò lára mi o. Ọba fàdélẹ̀ rọrùn. Kábíyèsí ó gbélẹ̀kẹ̀ oyè ilẹ̀ rọrùn. Ọlá tó ní owó tó ní ipò tó jẹ gbogbo ẹ̀ ló gbé lẹ́tọ̀ lọ. Ọ̀run alákejì. Kí là á mú wáyé? Kí là ó mú rọrùn o? Kò sí o.
ló pẹ́ ní mi kan ló ṣògbó ń bí Senator Salami mi BTS mi ò rí Senator mọ́ ó ṣe ó pọ̀ Salami ọ̀run ẹ̀ẹ́rẹ́ ọkọ Ṣadé bébí Amẹ́ríkánà àǹtí Ṣadé ọlọ́wọ́n bá tó láyé abáwamúlérò atọ́jú ọmọ tó bí ẹ̀yin náà ẹ̀ màmá yọ̀ǹkì sí ni tètè dé òní ránṣẹ́ wá pé Salami ò sùn òkú ọlọ́mọ kì í sùn bàbá ń ṣọ́ yín bá ti wàhálà ó lọ ẹ̀sìn mi gàràjẹ́ gàràjẹ́ bá ti wàhálà ó lọ ẹ̀sìn mi gàràjẹ́ kò sí ohun tá a mú wáyé kí la ó mú rọrùn o. Ọba lukú pàtókù wọn ò sìnkú pamọ́. Ayaba mi Salami mi àǹtí Ṣadé Amẹ́ríkánà mi Ṣadé okú ìlẹ̀kẹ̀ Senator Salami. Bókù bá ń ríra lọ́rùn kábíyèsí ọba Aderemi bó bá rí Salami kó bá mi kí. Tó bá rí Musiliatu kó bá mi kí ìyá bàbá ráfíà. Ó di gbèrègbèrè di kése gbogbo Ido Oshun wọn ń ṣe dárò ọba gbogbo lóye Ido Oshun wọn ń ṣe dárò ọba gbogbo ọ̀rẹ́ ọba ẹkú ìlédè Aderemi o barrister lawyer Adedapo Adeen ṣàkóyòrò Olojudo Alayemore o gbogbo Ido Oshun o bàbá òdàgbà kó tó kú age of 71 ló rọrùn alákejì ọmọ tó fi sílẹ̀ àṣejù bẹ́ẹ̀ lọ àwọn aya tó fi sílẹ̀ wọ́n ṣejù bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́n ọba kò sí ohun tá a fẹ́ ṣe bàbá ráfíà. Ìwọ ló ní wá ìwọ ló mọ̀ wá ìwọ ló mọ̀ wá ìwọ ló ń fún wa ní jíjẹ ní mímu níjọ́ tó bá òun ẹ̀ ló gbẹ̀mí wa o kàṣàyé jẹ́ jẹ́ jẹ́. Aderemi lọ kò dágbére fẹ́nìkan. Ọba Adedapo lọ kò dágbére fẹ́nìkan o.
Adédàpọ̀ lọ ó fàdé ẹ̀ sílẹ̀ lọ. Adédàpọ̀ bàbá Adémọ́lá o. Alayemore bàbá Adédọ́lápọ̀. Ọba Ido Oshun bàbá Adédoyin. Bàbá Adédìméjì ṣàpòyòrò lọ. Bàbá Adédùnkẹ́ ọ̀run ẹ̀rẹ̀ o. Bàbá Adédìwúrà a ò rí ṣàpòyòrò mọ́. Adínilọ́ o bàbá Adédọ̀tun o. Bàbá Adédùnmọ̀ mi a ò rọ́bà mọ́ o. Bàbá Adédùnmọ̀lá o a ò rọ́bà mọ́. Bíná bá kú wá fèrú bojú. Gbàgede kú wá fọmọ ẹ̀rọ́pò. Bí bàbá ò bá sí nílé ọmọ ẹni ní wọlé èdè ni o. Àwọn ọmọ tó fi sílẹ̀ Ọlọ́run bá mi tọ́jú wọn. Iwájú tó dojú kan ada, ẹ̀yìn tó fi sílẹ̀ má bàjẹ́ ọba tó tó. Tẹ́ bàbá sálù jọ́nà rẹ̀. Ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyàwó mọ́. Tẹ́ bàbá sálù jọ́nà rẹ̀. Ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyàwó mọ́. Gbogbo Ìdó ẹkù ìlédè. Ọba tó wájà, ọba tó kú. Èní ní 6th of July 2024. Àwa nínú distinguished multipurpose hall Òṣogbo. Lọ́nà Ìwó lámúlé sí. À ń ṣókù ọba Ido Oshun. Ayẹyẹ àṣekágbá. Aláàjì ni Mùsùlùmí òdodo ni. Ájì tó ń re Mọ́kà lọ́dọọdún. Báwa tẹ́ kábíyèsí sálùjọ́ ọ̀nà rẹ̀ o. Ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyà ó mọ̀. Kọ́lọ́hún tẹ́ bàbá sálùjọ́ ọ̀nà rẹ̀. Ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyà ó mọ̀.
ọlọ́run tẹ bàbá sàlùjọ́ nù rẹ ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyà ó mọ̀ gbogbo lórí ẹkú ìlédè ọba. ìyàwó àtọmọ ẹ̀yin ni mo kí ẹ kú ara fẹ́ra kú o ẹ̀rù ikú máa ń bà mí o bí n bá rántí ikú. bí n bá rántí àtìkù àti sùn omi inú akàn mi ẹ̀rù ayé á bà mí gẹ́gẹ́ o. Ido Oshun làwọn àtàgbé ń ṣeré lọ́wọ́. kábíyèsí ìjọba Ido ló kú. ọ̀ní mi máa rántí ikú. n owó ṣùṣù mi ò ní ilé jẹun. torí béèyàn bá kú tán wọn á dẹni lóòkùn pẹ́pẹ́pẹ́. ẹnu wo ò ní sọ̀rọ̀ mọ́ o ìmú ò ní mímọ́ apá ò ṣeé gbé ẹsẹ̀ ò lè rìn náà. wọ́n ní lágbájá ọmọ lágbájá kú. ariwo atálé òkìkí àgbàdúgbò kan. ẹnu tá fi ń jẹ potato ẹnu tá fi ń jẹ ẹran díndín. ẹnu tá fi ń mu gúdà ẹnu tá fi ń mu wáìnì. wọ́n ṣu òwúrúgudu wọ́n fi ẹnu ọ̀wọ́n wọ́n ní lágbájá òtún wíjọ́ mọ́. ìmú tá fi ń mí gbígbóná wọlé tá fi ń mí tútù wọlé tá mí gbígbóná jáde ọjọ́ kan ń bọ̀ wọ́n ṣùwò wúrúgúdú wọ́n fi àmú ọ̀hún wọ́n ní lágbájá òtún mímọ́. etí tá fi ń gbọ́ràn ká tó lè fèsì ọ̀rọ̀ ọjọ́ kan ń bọ̀ wọ́n ṣùwò wúrúgúdú wọ́n fi etí ọ̀hún o wọ́n ní lágbájá òtún gbọ́ mọ́. ó tún dojú àlà o ká tó rọ́ọ̀bà wa bàbá o ó dojú àlà o Ido ẹkú ìrọ́jú o ó fàdélẹ̀ lónìí ó filẹ̀kẹ̀ oyè lẹ̀ lọ bàtà oyè ń bẹ nílẹ̀ ẹ̀gbà ọwọ́ ń bẹ nílẹ̀ kò sí ohun àmúwáyé kò sí ohun tá ó mú rọrùn Aderemi o ọba Adédàpọ̀ o Adédàpọ̀ o ẹ̀dá wà lójọ́ ọ̀nà ara kan kú. ẹ̀dá wà lójọ́ ọ̀nà ara kan kú afẹ́ wà lójọ́ ọ̀nà wa ò fẹ́ kú. ọmọ arógun dáadé ó ṣeun o òkú léde àná ẹ kábíyèsí wájà ọ̀túnba ẹ̀gbọ́n olórí àgbà ná mi lówó ẹgbà mọ́lí sábì àwọ̀ ọgbà kàlà ẹ ṣe.
ẹ̀dá fẹ́ wà lójọ́ ọ̀nà a ò fẹ́ kú. à ń pariwo àlùjọ́ náà lóhùn ní tó bá ń sọ̀rọ̀ ikú ẹ̀rù abani. ó jẹ́ múra sẹ́ẹ̀sìn ọ̀rẹ́ mi àìwá lójọ́ ọ̀nà láìkú àìwá lójọ́ ọ̀nà láìkú àìwá lójọ́ ọ̀nà láìkú o àìwá lójọ́ ọ̀nà láìkú o. ṣìfàrógún dádì ẹ ṣe. ẹ̀gbọ́n tèmi Àlàó Kádòsò bàbá rábíà ẹgbàá mọ́lì ṣàbí àgbò pàkàlà ẹ ṣe. bàbá ń fowó ránṣẹ́ sílé ó mọ̀ pé gbogbo owó tó ń bá ná ẹgbàá ní ìmọ̀ ń gbé lọ. Ajíbodù Erinjogún ọlá. ẹni máa kú àdárúgbó kọ́dún jìnnà síra wọn gbogbo lóye pátápátá àtolórí ọba àtọba gbogbo lọ́balọ́ba tó ń bẹ níjókòó ẹ kú ìbánidárò ara mi gbogbo Ìdó ní ti ilé tóko ẹ kú ìbánidárò ọba. ẹni tí kú kì í bọ̀ àjò ni mo lọ mo rárí sùn lọ́kọrin àìsùn ni mo lọ mo rárí sùn lọ́kọrin ibi mo dé léhùn rọ́bà mi o ojú mi ṣomi gbére gbére gbére. ìgbà àbárọ̀gùn àmàdógún ọdún. ìgbà àbárọ̀gùn àmàdọ́gbọ̀n oṣù. ọba Aderemi lọ ṣebí kò dágbà kankan. sọ̀rọ̀sọ̀rọ̀ nínú rédíò mi ò ṣeun. ọmọ ìyá mẹ́ta sọ̀rọ̀sọ̀rọ̀. sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn náà. ẹ ṣé mo dúpẹ́ bàbá ẹ kú ànáwọ́ sí. gbogbo Ọ̀ṣun rédíò gbogbo Fresh FM pátápátá ọ̀tá ni ọmọ bàbá. táyé lolúwará aṣọ́gun ńkọ́ Adémọ́lá ńkọ́. ẹ̀yin mo kọ́kọ́ jírí lówùúrọ̀ yìí. àwọn ọmọ Àlàbí mẹ́ta ni mo mọ̀ tán jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tipẹ́tipẹ́. àwọn náà wọ́n ṣoore fún mi ò jẹ́ gbàgbé láéláé nígbà tí mo bẹ̀rẹ̀ orin. akíkún mi Àlàbí ó ṣeun. àbàdà pàkúrọ̀ ń kọ́ ọmọ akíkún mi.
akíkún mi mẹ́ta ní mọ̀ọ́mọ́ bàbá ráfíà Alábí okú ìnáwó mi ò ṣeun o. Àlàó bàbá ráfíà Ido Oshun làwọn àtàgbé ń ṣeré. ẹ ṣé mo dúpẹ́ bàbá. ó máa dẹ́ṣẹ́ Olúwa wo. gbogbo oníṣà ní tilé tókò Olúwa wo náwó. àwọ̀ àbọ̀ rí ìjì o. Olúwa wo àbọ̀ rí ìjì. Ó ṣe ẹkú ilédè ọba Aderemi tó kú ẹkú ilédè ọba Aderemi tó kú. Ido Oshun lápapọ̀ wọ́n ṣe dárò ọba wa. Ido Oshun lápapọ̀ wọ́n ṣe dárò ẹkú ilédè ọba ẹkú ilédè ọba Aderemi tó kú. onírìṣà ń ṣe dárò wẹ́ o. ọba Adéyẹyè ń ṣe dárò ọba wa. tìmì àgbálẹ̀ náà fún ẹdẹ. àwọn kan ń ṣe dárò bàbá. kábíyèsí ọba Òṣogbo bàbá ń ṣe dárò ọba Aderemi bàbá gidi ni. ìgbà tá Aderemi ń bẹ láyé ìṣèjẹ́ntùmá alákọ̀wé gidi ni ìṣèjẹ́ntùmá. olórí Mercy tura ó yá. Mercy tura olórí o. olórí Mercy tura olórí o. àwọn olórí ọba gbogbo lọ́balọ́ba lórí ìjókòó gbogbo yín mọ́ kí. ọba Búdúrà Sákì mi olórí Mercy tura wẹ̀ ṣeun ẹ̀kú ìnáwó. ẹkú ara fẹ́ràn kú bàbá. ọmọ Mercy tura mi ṣeun. ẹkú ara fẹ́ràn kú bàbá yín. ẹ má dirú dìgbà ayé tẹ̀sí ò jẹ́ irúdí ẹ̀ yóò jẹ́ jù bẹ́ẹ̀ lọ àmì o. ọba àṣìṣì fún ìdí ẹlẹgbẹdì ẹkú kalẹ̀ o ẹkú ìdàrú ọba. ọba Abdulrasaq Adégbòye Táíwò aláwo gbogbo àwo ẹkú ìdàrú ọba.
ọba Ọládòye Ìdòwú akẹ́sì gbogbo ọ̀rọ̀ ìgbómìnà ẹ̀kú ìdàrú ọba Adédọ̀kun Abọ́lárìn ọ̀rọ̀gùn gbogbo òkè ńlá ẹ̀kú ìdàrú ọba Àdìó Yúsúfù wà Àjàdí oníkọ̀tún gbogbo ìkọ̀tún ńlá ẹ̀kú ìdàrú ọba Dr. Ayọ̀wọlá Adébísí ọmọ Rájí olókìtì bí gbogbo kìtìbí ẹkú ìdàrú ọba Múkáìlà Adékúnlé ọba Tìjání alásàn gbogbo ìlàsàn ẹkú ìdàrú ọba Adékọ́lá Àṣìṣì mi olópé gbogbo olópé ẹkú ìdàrú ọba Adéṣọlá Adélé Àríyọ̀ Olúwa lọ́hún ṣògo ẹ máa kú ìdàrú ọba Gabriel Ògúnwùsì olúwọ̀bà gbogbo Yẹyẹmí táwọn ẹ̀kú ìdàrú ọba Hasan Adépọ̀jù Adéyẹmọ olùgbogbo ọláṣà pé ẹ̀kú ìdàrú ọba Bákàrè Adéyẹmí olùtèmídìrè Òkègùtù ẹ̀kú ìdàrú ọba Jamiu Ọlágòkè olókè bùkún gbogbo òkè bùkún ẹ máa kú ìdàrú ọba wa yẹ kí ènìyàn lánìyàn olúworúwo ẹ kú ìdàrú ọba Ganiu Adéyanjú olúwo òkè sápó Sùúrùlérè ẹ máa kú ìdàrú ọba Nájímù mi Àjàó oníbú ẹja ẹ kú ìdàrú ọba Dúnọlá Látìfù mi olú ọlọ́jọ́ Òkè Ọ̀ṣun ẹ máa dúdàrú ọba Wàhábì Ògúntádé olú gbogbo Bíléwùmí ẹ kú ìdàrú ọba Mósìsì Ògúnládé olú ọ̀bùkúṣe ẹ kú ìdàrú ọba Bíyòyè Babátúndé olú Òkè Àkànbí ẹ kú ìdàrú ọba Alimi Múrítàlá bí Adékúnlé Olúbélò ẹ máa kú ìdàrú ọba Olúṣẹ́gun Adéríbigbé Olúàkàngbé ẹ máa kú ìdàrú ọba Rashidi Afọlábí Olúbọ̀tàrú ẹ kú ìdàrú ọba Rashidi Ògúnṣọlá Olúbọ̀lọ́hún dúró alápàtà gàǹgà ẹkú ìdàrú báwo bá kú àwo wá sí ikú àwo bọ́bà bá kú ọba á sí ikú ọba àwo aṣòro. táwo ṣe àwo aṣòro òrò táwo ṣe. Àwọn wá ṣòro. Táwọn ṣe àwọn wá ṣòro, òrò táwọn ṣe. Báwo bá kú. Táwọn bá kú, táwọn bá kú, táwọn bá kú. Táwọn wá ṣòro fáwo. Táwọn wá ṣòro, òrò táwọn ṣe. Honorable kú kalẹ̀ gbogbo rẹ̀ kú Ọ̀ṣun. Àwo wá ṣòro. Táwo ṣe àwo wá ṣòro. Òrò táwo ṣe. Táwo bá kú. Táwo bá kú, táwo bá kú. Táwo bá kú. Aṣòro fáwo. Àwo aṣòro. Òrò táwo ṣe. Bèrè o.
a ò rọ́bà mọ́ o. Èrè o. A ò rọ́bà mọ́ o. Bẹ́ẹ̀rẹ̀ o bẹ́ẹ̀rẹ̀ o a ò rọ́bà mọ́ o. Èrè o. A ò rọ́bà mọ́ o. Ó yá o bàbá alágbò jẹ̀dí dé. Dáńgàríyà 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 bí eré ó ti di rẹ́pù. Ẹ̀wà wo ṣẹ́ ọlọ́run ọba ẹ wo bàbá alágbò ó lọ ṣàṣojú wà l'Àbújá o. Honorable Marufu mi Adéwálé mẹ́ńpà rẹ̀ kú o Adéwálé Marufu mi àbúrò alájà Ṣadé mi bèbí ọmọge. Àgàgà níyàwó nítòsí màmá ìyàwó dàdí mi Gàníyà àwọn náà gbé mi gorí omi cruise níjọ́sí. Wọ́n gbé mi lọ sí Miami ní ìjọ́sí lórí omi ìjọ mẹ́jọ ní mo lò bàbára bíà ẹ̀mí gígùn fún yín dáńgáríyà. Ẹ wò dáńgáríyà. Ṣadé àǹtí Ṣadé o. Aya Sínátọ̀ Sàlámì tí ò sí láyé mọ́ dáńgáríyà ọkọ̀ Kúdí. Ọkọ̀ Kúdírátù mi sweet baby. Pàtàkì nínú olóṣèlú gbogbo Ọ̀ṣun. Èrèlú yèyí Ọ̀ṣun máa wọlé mọ́ràbá Ṣadé. Èrèlú Ido Oshun Adábùsírátù mi náwó lọ́wọ́ dáńgáríyà ó ná mi lówó lọ́wọ́. Ó yá bàbá ológun jẹ̀dí ìdè wa bàbá ológun jẹ̀dí ìdè dáńgáríyà bàbá ológun. Dáńgáríyà ṣé kìí ṣe pé ó ti fi jẹ̀dí yẹn sílẹ̀ ò ṣe mọ́. Máa ṣe jẹ̀dí yẹn lọ tóró dára púpọ̀ máa ṣe jẹ̀dí bínú ẹ bá ṣe kúrú. Máa ló dá gàrí àdárayá fẹ́ni tó ń dùn ẹ ò máa ló gbà ó ẹni ẹ̀yìn bá ń dùn ẹ ló dáńgáríyà ó lè bẹ̀rẹ̀ kó ló dáńgáríyà ó lè jó kó ló dáńgáríyà ó lè ṣe dáadáa lórí obìnrin kó ló dáńgáríyà iléeṣẹ́ ńlá dáńgáríyà mi ọkọ̀ Kúdí ṣàrọ̀ House of Rem mẹ́bà wọ́pọ̀ ní Àbújá lọ́mọ wà. Ọkọ̀ lè tẹ̀sán lájà ó ṣẹ̀ṣẹ̀ dé láti mọ̀ọ́kà Kúdí Kúdírátù tó ṣẹ̀ṣẹ̀ dé.
ó ṣe dáńgárí àmì o òkú náwó. mo padà sórí alájà mi gàríyá aya bàbá oní bisikíìtì aya bàbá àgbẹ̀gbọ́ kan ọ̀ṣun ní tílé tógo bàbá mi gidi ni. bàbá dábíà bó bá délé bá mi kí bàbá mi Alhaji Badmus ọkùnrin ogun Alhaji Badmus mi èèyàn àtàtà ni wọ́n èèyàn pàtàkì ni wọ́n bàbá tó ń kọ́mọdé jọ tó ń kágbà lágbàjọ ẹ̀mí gígùn fún yín ọkọ̀ àjàgà níyà ọjọ́ lọ́jọ́ yẹn èmi pẹ̀lú láti lórí omi èmi délé tán mọ̀ wá ròyìn wọ́n tún gbówó ńlá lé mi lọ́wọ́ a tún dórí omi wọ́n tún náwó dọ́là fún Dékúnlé àti Chicken Republic àjọlọ́ní àti Sweet Sensation àjọlọ́ní. ẹ̀rọ pọ́lọ́gàrà níjọ yẹn ó ṣojú wa ti Ṣadé mi bébì àtàlájì Sálámì èyí tó dolóògbé Ọlọ́run bá mi fọ̀rùkẹ́ Sínétọ̀ Sálámì tó kúnjọ́ sí. Àjàgà níyàtú wá jèrè ọkọ wá sì tún jèrè ọmọ àní wá jèrè ọmọ wá sì tún jèrè ọkọ kò ní bàjẹ́ fún yín láéláé iléeṣẹ́ tẹ̀tò kò ní dàrú lọ́lá Ọlọ́run ọba Aya Badmus Àjàgà ní Aya Badmus obìnrin gidi ní ilé ọkọ ẹ wo màmá tó wọlé wa tílé wa ń dùn Yorùbá Àjàgà níyà láti kékeré ló ti fáyín gidigidi Àjàgà níyà bí màmá ṣe ń dàgbà sí ló tún bíútì sí Àjàgà níyà Aya Badmus Aya Badmus ìyàwó dádì mi Aya Badmus ìyàwó dádì Aya Badmus Àjàgà níyàtò Aya Badmus èèyàn Mèsì túra ni wọ́n Àjàgà níyà màmá ti kádòsó kọrinkọrin Ṣadé ló mú mi lọ sílé Àjàgà níyà a lọ cruise lórí omi Àjàgà ní níjọ́ tó bá tún yá ẹ jọ̀wọ́ ẹ tún mú mi dání ó kọdún méjì tí bàbá bá fẹ́ ṣe 80 kẹtún mú mi dání Àtàlájà Sílífàtù Adékúnlé àjọlọ́ni ìyàwó ààrẹ àjọlọ́kùsì ní ọdún méjì tó ń bọ̀ yìí akúkú ṣojú wa bàbá á ṣe 80 bàbá á ṣe 90 bàbá á ṣe 100 ẹ̀mí ẹ̀yìn náà agùn Gàníyà àwọn ọmọ yẹn máa jèrè wọn lọ́ọ̀yà ń kọ́ ẹ bá ń tọ́jú lọ́ọ̀yà mi dáadáa gbogbo wọn pátá l'Amẹ́ríkà ni wọ́n ń gbé ìyàwó Badmus Gàníyà ẹ wo wá sọ prep MHS ó náwó wájà mi lọ́wọ́lọ́wọ́ Afọláṣadé ó ṣe ẹ kú ìnáwó. màmá yìí màmá wá ní Ṣadé bébí náwó mọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ̀gbọ́n Àṣàndí Suzy Amẹ́ríkà ló ń gbé àǹtí Ṣadé ọmọ onígbàǹjo mi lè kó lé o òye. ọmọ onígbàǹjo mi lè kó lé Gàníyà o
kí ni wọ́n jẹ́ gbàgbé ká níyà Èkó kí ni wọ́n jẹ́ gbàgbé ká níyà àtiwó. ìsàlẹ̀ Èkó ìsàlẹ̀ Èkó ọmọ wọn nísàlẹ̀ òfin ìsàlẹ̀ òfin òwe ìsàlẹ̀ òfin òwe ìsàlẹ̀ òfin àwọn amọ̀ra wọn àwọn àtọ̀rúnrìn wọn òun ọmọra wọn. ìsàlẹ̀ òfin òwe ìsàlẹ̀ òfin òwe ìsàlẹ̀ òfin òwe ìsàlẹ̀ òfin òwe. ìsàlẹ̀ òfin òwe amọ̀ra wọn àwọn amọ̀ra. ìmọ́lẹ̀ ní ọ̀làdì méjì mi náwó ìmọ́lẹ̀ náà rè ó bá mi ẹ rántí ọjọ́ tá a wá kọrin fún ìmọ́lẹ̀